ọmọ kan tó máa ń kọ hip hop lóbìnrin ẹ rántí ọmọ yẹn tó dàbí pé wọ́n gbé ìjóbìnrin yẹn síta mo wá rí tó wá dìrọ̀ mọ́ olórí pa Yorùbá lọ́mọ yẹn o àwọn Ìgbò wà ń bẹ̀ wọn ò máa gbé ọmọ yẹn wọn ò máa lọ́mọ wọn ò máa gbé lọ sí holiday àbí náà gbéra wọn lọ Haúsá mà wà ń bẹ̀ wọn ò máa gbé ọmọ yẹn lọ sí holiday Ìgbò lọ́mọ yẹn Ìgbò lọ́kọ ẹ̀ ẹ̀ pé ìran Yorùbá ló tún gbé ìyàwó ilé tóun àtọkọ ẹ̀ jọ ní ìṣù ló gbé lọ sí holiday ẹ wá rí i pé èpè àti ègún ni kí ogún jókòó jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ kí Yorùbá lọ torí bọ̀ ẹ̀yin tẹjọ́ lólùfẹ́ mi ẹ jẹ́ kí n dá yín lẹ́kọ̀ọ́ kí ni àwọn aburú tó lè ti ẹ̀yìn ẹ̀ yọ lálàkọ́kọ́ bàbá àti ọmọ bàbá tó fẹ́ ìyàwó tí ìyàwó ẹ̀ bínú tóbìnrin bá ń bínú kò sí nǹkan tí wọ́n lè ṣe sórí tí tọkọ-tìyàwó bá ń jà tọkọ-tìyàwó yẹn tán bá ti bímọ fúnra wọn rí chances pé kàn sí lọ dóra wọn lẹ́yìn ìjà wọn chances yẹn tó tóbi tíyàwó yẹn ò bá níṣẹ́ lọ́wọ́ tí ọkọ yẹn bá lówó lọ́wọ́ chances wípé obìnrin yẹn máa padà sọ́dọ̀ ọkùnrin yẹn chances yẹn náà tó high ṣòwárí ìwọ tó lórúkọ àbí tó lókìkí tó wá sáré bẹ́ sí wọn láàrin pàápàá jùlọ ìwọ tó ń kọrin àbó ń ṣe tíátà àbí iṣẹ́ ní ṣe pẹ̀lú society gbogbo àwọn olówó tó bá jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn wọ́n máa automatically become your enemy. mi ì rí kọ́mẹ̀ntì yìí mọ̀ bóyá ẹ̀ ń communicate. I just want us to learn. mo fẹ́ kẹ́ ẹ wo ìdí tó ṣe máa sọ pé àwọn kan ti lówó rí wọn ò lówó mọ́ àwọn kan ti lọ́lá rí wọn ò lọ́lá mọ́ ẹ ti gbọ́ àwọn kan rí ẹ gbọ́ wọn mọ́ bí ogún ṣe máa ń kó ara jọ tí ogún máa jókòó jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ tó o máa wá lọ ti orí bógún èmi ò tí ì rí irú ìran Yorùbá rí èmi ni ìjọ tí bá ti rí ìran tó dàbí ìran Yorùbá máa sọ fún mi tẹ́ bá ń communicate pẹ̀lú mi mo fẹ́ rí comment yín don't just sit down mo fẹ́ rí message yín let me tell you something àti dìde nílé ayé òun ló easy jù àti ṣubú nílé ayé kálajú kádìjú ni tọkọ-tìyàwó ní gbólóhùn àsọ ó gbé ìyàwó ìwọ òdẹ lọ́kọ ńlé ó wá gbé ìyàwó gbé lọ sọ́lùdé ó dẹ̀ bojú wẹ̀yìn ó rí Ìgbò lọ́mọ tó lọ gbé o ó rí Ìgbò ẹgbẹ́ ẹ̀ ó gbéyàwó Ìgbò lọ sọ́lùdé ó ríran Haúsá ó gbéyàwó Ìgbò lọ sí ọ̀lùdé ìran Yorùbá ṣe ìyí tí máa ń sọ ní ìtò lè jẹ́ pé kò lè yé yín ṣe rí Àbújá tí mo ti ń tajà yìí tó bá jẹ́ pé mo ti wà bí Ìyábọ̀ Òjó rí mi ní lè jókòó síbi ìbá ìtajà bí Ìyábọ̀ Òjó ṣe máa ṣe aburú tó máa ṣe kà fáwọn èèyàn kìíyàn tó bá jẹ́ pé mo ti ṣe bẹ́ẹ̀ rí mi ò ní lè jókòó sí ìbá ìtajà ẹ ṣe yẹn lé ní ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn gidi wọn ò ní lè bá yàn rajà ṣe rí ìwà tí ọmọ Yorùbá yẹn wù tó lọ gbé ìyàwó Ìgbò number one tó bá náà ṣe concert nílẹ̀ Ìgbò wọ́n á tẹ̀ kọ́kọ́ blacklist ẹ̀ náà torí olówó ṣe ohun gbogbo tán ṣe rí ẹ̀yin Yorùbá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ṣe rí ọmọ tẹ́ ẹ̀ bá ti tọ́ dáadáa ẹ jọ̀ọ́ máa sunkún lọ́jọ́ alẹ́ ni if there is greatest gift tí òbí tèmi fún mi is minding my business kò sí nǹkan tó lànà fún mi tó number one ọmọ Ìgbò yẹn ọmọ blacklist ẹ̀ àwọn Ìgbò tán bá jọ wá ní issue bóyá wọ́n fẹ́ lo ọmọ olórin yẹn tó bá yá wọ́n jọ máa speak in one voice automatically wọ́n máa cancel ọmọ yẹn láàrin gbogbo Ìgbò land ṣe rí
ìran Yorùbá bẹ́ẹ̀ ṣe rí ó sì ń ya èmi lẹ́nu. Ọkọ àtìyàwó ń jà, ọkọ àtìyàwó Ìgbò ó ń jà. Ìwọ ọmọ Yorùbá tó yẹ pé tí wọn ò bá pè ẹ́ ò lè jẹun, tí wọn ò bá pè ẹ́ sí show ò lè ṣe rí àwọn ọ̀wà tí à ń point out fún yìí kò lè yé yín. It is not eye service. Ibrahim tó bá ń gbọ́ má jẹ́ ìṣubú Olúwa nínú ìrìn àjò ayé mi, kò sí nǹkan tó gbéyàn ṣubú tó kó lọ máa dá sọ̀rọ̀ lọ́rọ̀. Ó gbọ́ mi, kò sí nǹkan kan tó gbé ẹ ṣubú láyé yìí lọ mú kó fi sọ́wọ́ sí ẹ, kò sí nǹkan kan tó gbé ẹ ṣubú láyé yìí tó kó lọ máa dá sọ̀rọ̀ lọ́rọ̀, pàápàá jùlọ ọ̀rọ̀ ọkọ àtìyàwó. It is what she did. It is not eye service. Ẹ kọ́lẹ̀ kẹ́ forúkọ mi sí. She just subscribed for our own DOWNFALN. Sórí tó bá bá àwọn ọkùnrin nílé ayé wà tọ́jú wa ẹ̀. Then they form single mothers group. Okay. It's okay. O mọ̀ pé easy for alátakò form single mothers group. O mọ̀ pé tó bá jó lórúkọ tí ojú ẹ wà níta. O mọ̀ pé àwọn kankan wà tó máa play neutral. Bàbá olówó àtìyàwó ilé ẹ̀ ń jà. Ìyàwó tó bímọ méjì fún bàbá olówó. Ya. Bàbá olówó. Tí tálíkà àtìyàwó ẹ bá ń jà gan tó bá dá sí ẹ̀mí ẹ lè lọ sí. Yes or no? Yes or no? Tálíkà tó ń àtìyàwó ẹ bá ní issue tó bá dá sí ẹ̀mí ẹ lè lọ sí. Kò kí ń ṣe service, kò ń ṣe pé wọn ò ní làákàyè, ègún àti èpè ni. Ègún àti èpè. Lẹ́yìn ọba ti ní àṣírí tó tóbi jù. Tí Ìyábọ̀ Òjó wá ń sọ fún ẹ London Gistlover. Tí Ìyábọ̀ Òjó bá ti ń sọ fún ẹ London Gistlover pé mo fẹ́ kó o lọ gbéyàwó olówó jáde. Tó o dẹ̀ ní àṣírí tó ju ẹ̀mí ẹ lọ lọ́wọ́ ẹ̀. Dandan ni kó o ṣiṣẹ́. A downfall of a man is the end of a man. O. Bàbá mi gbé kínní. A downfall of a man is what? Is the end of the man. Is the end of a man. Má bá wọn nílé ayé ẹ sọ wípé a downfall of a man is not the end of a man. Má bá wọn sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ mi. A downfall of a man is the end of a man. Wo kọ́kọ́ lọ níyẹn lọ́wọ́. Tá a bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹ̀ramọ́ṣẹ́ ẹni, ọ̀rẹ́ ẹ̀ lè lówó lọ́wọ́, bàbá rẹ̀ lè lẹ́ṣin lẹ́kàn tó o bá lówó lọ́wọ́, tó o bá gbójúlé wọn, o tẹ́tán ni mo sọ fún ẹ. Rántí ọmọ ẹni tó o ṣe. Tó o bá ní ẹbí, tó bá jẹ́ pé ìyà kan wà tí Ìyábọ̀ Òjó jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni pé o lọ kẹnu bọ family Ìyábọ̀. Ó máa jẹ̀yà yẹn kú ni, kò síbi tá a ti jọ fẹ́ rojọ́ yẹn. Ó máa jẹ̀yà yẹn kú kúrògbòdò ni. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ gbà ẹ́ sílẹ̀. Gbogbo ibi tó bá wọ̀n ẹni kó sáré lọ. For the fact wípé o wá tarọ́ fún àwọn èèyàn láti fi mí gba donation, tiẹ̀ ta, tiẹ̀ bàjẹ́. Yíbò, ẹ máa wo ìwà burúkú tó wà lọ́wọ́ Yorùbá tí mò ń sọ fún yín wípé ìwà tí ò dá. Ìgbò ọkọ àtìyàwó jà. Single mother Yorùbá gbé travel. Wọ́n lọ ń jayé. Ìjọ òní Yorùbá fẹ́ gbọ́n. Tó bá wá di in the next 2-3 years ẹ gbóhùn ẹ̀ mọ́. A máa gbọ́. Àwọn ọmọ ẹni tó ṣẹ̀ ẹ mọ́. Àti ẹ̀gbọ́n ọ̀hún lè gbọ́ ẹ mọ́. Ìwọ tó o bá ti wà láyé ẹ nígbésí ayé ẹ tó jẹ́ pé o kì í fọwọ́ síbi tọ́wọ́ wà. Ọ̀rọ̀ lọ́rọ̀ o fẹ́ ṣe single mother supporting single mother. O wá Yorùbá ẹgbẹ́ ẹ títí ti jọ ti ta.
ó ti pẹ́ tẹ́ tí ń ṣe láàrin Yorùbá sórí ọ̀dọ̀ ọmọ Yíbò tẹ́ fi tí ibẹ̀ lẹ ti máa tẹ́ ibi la máa jókòó sí ibi la máa jókòó sí ojú gbà mí tì fún Ìyábọ̀ Alice Òjó àtàwọn olórí gbogbo lọ́jọ́ kóra wọn kiri imagine ọkọ àtìyàwó Yíbò jà màá wá lọ gbé ìyàwó èmi Yorùbá ọkọ àtìyàwó jà gan mo tí ì dá skin tèmi ó ní brọ́dà mi kan tó ń fẹ́ oní tíátà gbà kan náà bá nara wọn lójú fọ́ títí tán fi rán bọ̀dá yẹn lẹ́wọ̀n mọ́ wòran ni àfi bí ìyàwó ṣe wá fi ẹsẹ̀ left leg tóun àtàwọn ẹnu ìjó tọ́jọ́ ń ṣorí burúkú kiri ẹ wá wògbà tóun àtàwọn ẹnu ìjó àtàwọn ẹnu ìṣó ti jọ ń ṣorí burúkú kiri ṣé ó bá àbí ò bá ẹ̀yin èèyàn ṣé nǹkan ba wèrè yẹn ìlọ́kọ́ aburú bá nígbà tó lọ ti bàbá ọmọ ẹ̀ mẹ́wọ̀n ṣé mo dá sí no let's be sincere nígbà tó gbé bàbá ọmọ ẹ̀ tó lòun bímọ fún tó lọ tí mú ẹ̀wọ̀n ṣé Lizzy dá sí sórí mò ń study gbogbo yín ikú kan ló pa gbogbo yín ikú ìlara so wá rí ikú ìlara yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣekú pa èmi àkọ́kọ́ máa kí n rí aburú láyé mi ò ní rí kú òjijì láyé tèmi mi ní rí kú rèwerèwe gbogbo ohun tí mo ti fáyé mi kó jọ irọ́ kò sẹ́ni tó máa túká èmi ni mo ṣẹ́gun sí mi èmi ni máa jẹ́ pẹ̀lú ọlá èmi ni máa jẹ́ gbogbo iṣẹ́ tí mo ṣe gbogbo lágùn mi I cannot imagine myself ọkọ àtìyàwó ń jà màá wá gbé ìyàwó lọ fún ọlùdé níyàwó tó jẹ́ pé kò ní fìtì tó fẹ́ fi dúró ìjà fọ́jú lọ́mọ yẹn ń jà ọmọ yẹn ò ní fìtì tó fẹ́ fi dúró that girl is going back either now or later she's going back àwa gan tá a nífọ̀n tá a lè kánná marriage ti jẹ́ ká understand wípé àwọn kókó wà tó o bá ti ṣẹ̀ṣẹ̀ gbé bí ọmọbìnrin ìyá máa jẹ́ so many things ló wà nínú ìgbéyàwó so many things nǹkan tó wà nínú ìgbéyàwó ju owó lọ nǹkan tó wà nínú ìgbéyàwó ṣé kí ni ó ju owó lọ èmi tíyá mi bí tó fọjá àwọn kù èmi àkọ́kẹ́ ọkọ àtìyàwó ajá màá wá gbéyàwó èmi tẹ́ pé orúkọ mi ni mò ń jẹ́ ìyàwó does not want oble you don't understand the greatest mistake a man can do ó ti yẹn if you marry a woman tí kò wà well empowered tíjà bá ṣẹlẹ̀ kò ní manage dáadáa tí ìjà bá ṣẹlẹ̀ if you want peace of mind marry a woman that is well empowered one tó bá fẹ́ kó ìyàwó jọ láyé ẹ̀ àwọn ẹwọ́rú ọba Ifẹ̀ ẹni pé gbogbo àwọn ìyàwó ọba Ifẹ̀ gbogbo wọn pátápátá wọ́n wà empowered wọ́n dẹ̀ ti rókun wọ́n ti rọ́ṣà everybody come maintain lane. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin yìí Lizzy Anjorin tó sọ nínú fídíò yìí nípa Tiwa Savage àti Regina Daniel. Ti gbọ́ nǹkan tó sọ wípé Tiwa Savage ṣe pẹ̀lú Regina Daniel wípé kò sí nǹkan kan tí ó kan Tiwa Savage o lórí ọ̀rọ̀ Regina Daniel àti ọkọ rẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. àwọn náà máa ní issue títí wọn o wọn ò lè transfer aggression yẹn sórí ọkọ wọn torí gbogbo wọn ló ti wà independent.